Orúkọ mi ni Yèyé Ahmed Abíọ́lá. Ẹgbẹ́ tí ẹgbẹ́ wa ní ẹgbẹ́ Yèyé Oòduà Ọlọ́fin Àjàláyé. Ọdún tá à ń ṣe lénìí jẹ́ ọdún ajé. Ọlọ́run á jẹ́ kí gbogbo wa rájé ná ká rájé lò. Ajé á fi lè wá sí ibùgbé. Orúkọ mi ni Báyọ̀dé Ìmúdárajọ Ìṣọ̀lákùnbí. Tí a ṣe ní kílò ní ọdún ajé gẹ́gẹ́ bí àwọn òrìṣẹ́ máa ń ṣe lọ́dọọdún láti gbà tí kábíyèsí wa. Hello. Orúkọ mi ni Ọ̀jọ̀gbọ́n Olúṣẹ́gun Kẹ́hìndé Adérẹ̀mí Akírẹ̀mí tí gbogbo èèyàn ń pè ní Olóyè Kànràn. Ìdí pàtàkì tá a fi wà níbí lónìí nílé Ifẹ̀ ní ọdún ajé. Ẹ̀ẹ̀kan lọ́dún ni ọdún ajé yìí ń wáyé látọwọ́ bàbá wa Ọọ̀ni Òrìṣà àti Ìyálájé of the universe. Tí a bá wo àwọn tó máa ṣẹlẹ̀ níbí lónìí, a rí pé ní àkọ́kọ́ náà ẹni jẹ́ ọjọ́ ajé. Ní ọ̀nà kejì, gbogbo ohun tá a máa rí níbí lónìí jọmọ́ ìwúre àti àdúrà fún ọdún ajé. Èèyàn púpọ̀ ló máa wá láti àwọn ìlú tó jìnnà réréré lọ́tùn lósì àti tòsí ní diaspora ní Áfíríkà láti wá ṣe ọdún ajé. Ìdí pàtàkì tí gbogbo wa fi wà ń bí nìyẹn. Mo dẹ̀ mọ̀ pé lágbára Olódùmarè àti àtìlẹ́yìn Ọlọ́run gbogbo wa la máa rájé ṣe, àrájé jẹun, àrájé lò, àrájé náà. Ire o. Orúkọ mi ni Ọba Abíóyè Àdìsá Ọlátúbọ̀sún, Olú ti ìlú Kúnlé Síjú Adé Town, Ifẹ̀ Tuntun, Àìgbówójódì first. Ìdí ẹ̀ tá fi wá bí lẹ́nìí òní láti wá bá bàbá wa Jìgbìnì bí àti àkún ọba ẹni tó Adéyẹyè Ògúnwùsì láti wá bá ṣe ọdún ajé. Ìlú tí mo jọba sí ní ìlú Kúnlé Adékúnlé Síjú Adé ní Ifẹ̀ Tuntun, Ifẹ̀ South local government. Ó ṣe pàtàkì ká gbárùkù ti bàbá wa láti ṣe ọdún ajé yìí nítorí ajé la fi jẹ, ajé la fi mu, ajé àìríkẹ́. So kájé kó máa bú àwọn ká máa rí ná ká máa rí lò kárí jẹ kárí mu. Ó ṣe pàtàkì láti rí i pé bàbá ń ṣe ọdún ajé lọ́dọọdún. Àwa tá a sì jẹ ọba tí wọ́n fi jẹ, a gbọ́dọ̀ gbárùkù tí wọn láti wá bá wọn ṣe ọdún náà. Ó ṣe pàtàkì. Orúkọ mi ni Fọlá Adéọlá. Yèyé Fọlá Adéọlá. Wọ́n ní Yèyé Fọlá Adéọlá ni o. A wá láti UK láti wá bá wọn celebrate ọdún ajé ní ìlú Ilé Ifẹ̀. So ajé á gbé gbogbo wa o. A máa rí náà, a máa rí lò ó, a máa rájé jẹun o. Gbogbo Nàìjíríà rójú o. Ilé Ifẹ̀ náà arójú aráyè o. A kí bàbá wa Ọọ̀ni Òrìṣà wípé wọ́n kú ọdún èní. Àṣẹ ìṣàmọ́dún o. Nínú ọlá, nínú owó, ẹ̀mí gígùn, àlàáfíà, ọmọ rere. A kí màmá wa Yèyé Lájé náà, Yèyé Oòduà, Ìyá Ajé, a kí àwọn náà wọ́n kù náwó èní. Ojú àwọn náà máa rọ́dún. A dẹ̀ kí èèyàn mi náà Mr. Intercontinental, àwọn náà kú ọdún èní o. Ọ̀rẹ́ mi tó tẹ̀lé mi wá, mo kí ẹ Rónkẹ́, Yèyé Rónkẹ́. Mo dẹ̀ kí àwọn màmá wa náà, àwọn màmá wa màmá Rainbow, wọ́n kù jókòó. Àmín. Àmín o. Ajé á gbé gbogbo wa o, a máa rájé jẹun. Ojú wa rọ́pọ̀lọpọ̀ ẹ̀ nínú ọlá, nínú ìdẹ̀ra, nínú àlàáfíà. Ẹ ṣeun o, mo dúpẹ́. Hello,
èmi tẹ̀ ń wò yìí ní Captain Mother Esther Idowu Phillips tí gbogbo yín mọ̀ sí Mama Rainbow. Èmi ní ìyá Dr. Tóyìn Kọ́ládé, ìyá Alájẹ Òdùà. Èmi náà tún ní Mama Bísí Ológe. A wá fún ọdún ajé àgbẹ̀ gbogbo wa o. Láti pàtàkì wá sọ́dún ajé yìí a regret rí. Ajé máa ń wọlé tọ̀ wá, ayọ̀ ń wọlé tọ̀ wá, ire ń wọlé tọ̀ wá, inú wa dẹ̀ máa ń dùn. Bí mo ti ṣe wá lọ́dún yìí, mo kí gbogbo ẹ̀yin tẹ́ wá, ayọ̀ àlàáfíà tẹ́ débi lẹ̀ máa lọlé. Bí mo ṣe rí yín lọ́dún yìí, màá tún rí yín lọ́dún tó ń bọ̀. Lágbára Ọlọ́run, ikú ò ní pa ẹnikẹ́ni. Ẹ wá rí bàbá wa Ògúnùsì Ọ̀jájádì second. Ọlọ́run á dá sí fún wa. Bá a ti ń rí tínú wa ń dùn, a ní rí wọn sọkún àtàwọn ìyàwó wọn olórí àtàwọn ọmọ. Ààfin yìí ò ní jóná, ìdààmú ò ní wọbẹ̀, à á ṣoríire. Mo ti rí yín lọ́dún yìí, kábíyèsí máa tún rí yín lọ́dún tó ń bọ̀. Ẹ ṣé, God bless you, Bísí Ológe. Èmi ni ọba Samuel Adisa Makinde, onírànjẹ ti ìlú Ìdìtàn Kingdom, Elúyàrá kìíní ní Ilẹ̀ Ifẹ̀. Ọdún ajé tá ń ṣe yìí, ọdún pàtàkì ni. Láìsí ajé kò sí Nàìjíríà. Ajé ló so gbogbo ìlú ró, gbogbo àgbáyé, ajé ló sọ̀rọ̀. Láìsí ajé kò sí kankan tí a lè ṣe. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀nìrìṣà tó bẹ̀rẹ̀ sí mú àṣà yìí ṣe láti ìgbà tó ti dé orí oyè. Tẹ́lẹ̀ rí a ò mọ̀ pé ọdún ajé wà, ṣùgbọ́n àsìkò tirẹ̀ là ń gbọ́ ajé, là ń gbọ́ gbogbo oríṣiríṣi nǹkan. Gbogbo àṣà tá a ti gbàgbé ó mú yọ, gbogbo àṣà tá a ti gbàgbé ó gbé lárugẹ. Eléyìí ló ṣe pàtàkì jù. Inú mi dùn gidigidi. Ní ìlú Ilé Ifẹ̀ lájé ti bẹ̀rẹ̀. Tí ajé báyìí ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn, ó máa sàn dé gbogbo àgbáyé. Láìsí ajé kò sí ìlọsíwájú, kò sí ìdàgbàsókè, inú ò lè dùn, kò sí àlàáfíà. Ajé ló jẹ́ ká àlàáfíà wà, ajé ló jẹ́ kí ìlọsíwájú ó wà, ajé ló jẹ́ kí ìdàgbàsókè ó wà. Mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa tó jẹ́ kí lè ṣe lọ́dún yìí. Bàbá wa sọ̀pọ̀ rẹ o, ẹ̀mí gígùn ló máa fi ṣe. A lè máa ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Eléyìí ló gbé ìlú Ifẹ̀ lárugẹ, torí gbogbo nǹkan míì tá ń ṣe nísìnyí ìlú Ilé Ifẹ̀ ló ti lọ o. Gbogbo àwọn yòókù ń yá ni. So mo rọ̀ wá gbogbo tá ń ṣe báyìí ó máa yọrí sí rere o. Ọkàn bàbá wa balẹ̀, wọ́n á máa ní ìlọsíwájú. Ibi tó fẹ́ gbé lẹ̀ dé Ilé Ifẹ̀ dé, agbèdébẹ̀ láyọ̀ àtàlàáfíà. Àwọn ọba náà tá ń ṣe gbogbo rẹ̀, ọba lóyún á ti wà náà lẹ́yìn, á dúró tì wá, á kọ́ wa nínú àṣẹ. A ní rí wàhálà níbi tá a jọba lé o, a dẹ̀ ní rí ìdààmú. Ọdún ajé ẹ jẹ́ ká ti gbé lárugẹ, tọdún bá aṣojú wa o, nínú ayọ̀ àti nínú àlàáfíà. Ẹ ṣé púpọ̀. Ṣàdúrà fún rẹ, ajé ní borí, má jẹ́ kí ajé kú àtijọ́. Ó yá máa ṣàdúrà, mo fojú ajé, jẹ́ kí n kí ẹ lọ́wọ́, má jẹ́ kí n lọ́rùn. Soko láìpò ajé tiwada ẹṣọ wa lọ. Kábíyèsí. Asante sana. Thank you very much sir. Ọjọ́ Swahili ni asante sana. Asante sana. Thank you very much sir. Ní Swahili. Ó yá pẹ̀lú àṣẹ bàbá wa kábíyèsí òní. Wọ́n ní kọ́mítàlùkọ́ máa ṣàdúrà fún rẹ̀. Èmi mọ́wọ́ jáde lápò mi mo fi kọ́ orí mi.
ó yá máa fọwọ́ yẹn ṣàdúrà fún pa ìyá ọlọ́dún ọwọ́ rẹ̀ ní ìyàwó bá bọ̀ àjọ ìlọ̀tún ọkọ̀ orí ọ láti